ọmọ mi Tèmilolúwa á dáa fún ẹ. So kí ni ìtàn tí mo fẹ́ kọ́ ẹ ní ìrọ̀lẹ́ òní? Ejò àti ìgbàgbọ́ àwọn Yorùbá nínú ejò. Ìtàn ejò àti ìgbàgbọ́ Yorùbá nínú ejò. Mo gbé abúlé díẹ̀. Ejò ní oró. Tí nígbà tí a wà lábúlé, tí ejò bá bu èèyàn jẹ ní abúlé, ejò yẹn tí wọn bá rí pa nígbà tó bu ènìyàn yẹn jẹ tó bá sá lọ, tó bá wá di lálẹ́, ejò yẹn á wá wá sí abúlé ibi tó ti bu èèyàn jẹ yẹn lálẹ́, á wá máa gbowó bóyá wọ́n ń sunkún níbẹ̀, bóyá wọ́n ń sunkún níbẹ̀, bóyá ẹni tí òun bù jẹ yẹn ti kú. Tó bá wá rí wípé wọ́n ń sunkún, inú àdùn, á lọ sínú igbó pé oró tó jáde láti ẹnu òun ó ṣeṣẹ́ tí àràn kò ṣe. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá, tí ejò bá bu èèyàn jẹ, tí wọ́n rí ejò yẹn pa, tí ẹni tó bù jẹ yẹn wá kú, tí wọ́n wá ń ṣe ọ̀fọ̀, tí ejò yẹn bá wá ní alẹ́, tó bá rí wípé wọ́n ń ṣe ọ̀fọ̀ níbẹ̀ pé ẹni yẹn kú, inú ejò yẹn á dùn, á lọ wípé oró ejò oró ọ̀hún ó ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Bẹ́ẹ̀ àwọn àgbà tí wọ́n wá pe oró ejò yẹn jáde tí ẹni tí ejò bù jẹ yẹn ò bá kú, tí ejò yẹn bá wá lálẹ́, torí pé àwọn kan ń ṣe fàájì lọ, ìgboro ń dùn, wọ́n ṣọ̀fọ̀ gbogbo ejò yẹn, ìgbàgbọ́ Yorùbá ni pé ejò máa lọ bínú para ẹ̀ ni. Tó ti yẹ sí, ejò yẹn á lọ kú nítorí wípé oró tó jáde látẹnu ẹ̀ yẹn kò ṣeṣẹ́ tí àdániwáyé fi rán. Ìtàn yìí kọ́ wa nígbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó o bá rí àwọn ènìyàn tí wọ́n ń ṣèkà, tí wọ́n ń ṣe ibi sí ẹ, tó bá ń ṣèkà tí wọ́n bá rí wípé inú èèyàn ń bàjẹ́ ní gbogbo ìgbà, tí wọ́n ń ṣe ibi sí ẹ, tí wọ́n wá tún máa yọ́ wá, wọ́n á wá bẹ́ẹ̀ ṣọ̀rẹ́, wọ́n á fẹ́ wò bóyá báwo ni ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ sí, báwo ló ṣe dùn ẹ́ tó. Bẹ́ẹ̀ tó bá rí pé ọkàn rẹ́rìn tí ẹni tí wọ́n ṣèkà fún tó ń rí tó gbé Barrister sí tó ń jó, ìbànújẹ́ ló máa jẹ́ fún àwọn tó ṣèkà yẹn sí ẹ pé pẹ̀lú gbogbo òkà tá à ń ṣe fún ọmọkùnrin yìí, àṣekò tiẹ̀ mọ́, àṣekò tiẹ̀ bá lára. Èyí gan lè ṣekú pa àwọn ọ̀tá ẹ̀ fúnra wọn pé ibi tó bá ti ń ronú wípé ìkà tá a ṣe fún yìí, kàkà kí ìkà kó ṣe, ibi tó bá ti ń lọ wọn lè ronú kan kó sẹ́nu mọ́tò kí wọ́n kú. Ẹ̀kọ́ wo leléyìí kọ́ wa? Ó kọ́ wa ní wípé ní gbogbo ìgbà, má jẹ́ kí ọ̀tá kankan, má jẹ́ kí ẹnikẹ́ni, wọ́n ń ṣe inúnibíni sí ẹni o, wọ́n ń ṣèkà sí ẹni o, má jẹ́ kí wọ́n mọ̀ wípé ìkà tí wọ́n ń ṣe sí ẹ dùn ẹ́. Kàkà bẹ́ẹ̀, gbàdúkọ máa jó, tún máa gbàdúrà fún wọn kí Ọlọ́run kó yí wọn lọ́kàn padà sí rere. Má fi búburú san búburú, èyí ni ìwé mímọ́ tó kọ́ wa. Ṣó ti yẹ nísìn? So ìtàn eléyìí ni mo fẹ́ sọ fún ẹ. A fi ejò yìí, a fi wé èṣù. Tí èṣù bá wọnú ayé èèyàn tó ń dàyàn láàmú, tó ti rò pé kò jẹ́ kó lélẹ̀, kò jẹ́ kó níyàwó, kò jẹ́ kó lọ́kọ, á fẹ́ kó ní depression. Bẹ́ẹ̀ kàkà kó ní depression tán rí pé ṣe ló ń dágbádá bolẹ̀ kiri, òun gbádùn ayé ẹ̀ kiri, nígbà wáyà èṣù á fi ẹlẹ́ni pé ó dà pé Mr. Aláìní rònú lélẹ̀, jẹ́ ká gbàgbé nípa ti ẹ̀kọ́ tí mo fẹ́ kó kọ́ nínú eléyìí nìyẹn. Ọ̀kàrẹ̀ ọmọ.